lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Bẹ́ẹ̀ ni òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, àárù jáde pẹ̀lú òwe ni, òwe la fi wá jáde ni mò ń sọ ń parẹ́ wọn. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi. Ṣé ẹ gbàgbé Òwe Yorùbá TV náà la bọ́ sí? Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí. Ẹ kílíkì lórí subscribe button. Bákan náà yóò gbé aago kan wá, ẹ kílíkì lórí ẹ̀ láti máa rí notification ni àti láti jẹ́ kóríyá ká lè máa tẹ̀síwájú dáadáa. Àkọlé òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní, òun náà ni mo pè ní bá a bá fẹ́ rẹ́ni jẹ ni ká wí. Èwo ni tí ọba ń pè ọ́ lọ́yọ̀ọ́? Bá a bá fẹ́ rẹ́ni jẹ ni ká wí. Èwo ni tí ọba ń pè ọ́ lọ́yọ̀ọ́? Ẹ má wulẹ̀, ìyẹn ò túmọ̀ sí pé ẹ má wulẹ̀ pàṣámọ̀. Bọ́rọ̀ bá ti rí gan-an ni kẹ́ ẹ sọ. Ìṣẹ̀lẹ̀ tó dìtàn yìí, ìtàn tó yí padà tó dòwe yìí, ìlú Ìlaró ló ti ṣẹlẹ̀. Ọkùnrin kan bẹ́ẹ̀ tí ń jẹ́ Ọ̀kànlá Àlàó gan làpèjá orúkọ rẹ̀. Olówó ni nílùú Ìlaró. Olówó tabua, ìkan nínú àwọn bọ̀rọ̀kìnní gbajúmọ̀ nínú ìlú Ìlaró ni. Ṣùgbọ́n ó jẹ́ni tó háwọ́ díẹ̀. Owó ẹ̀ kì í fi gbogbo ara jáde sọ́wọ́ ẹlòmíì. Kì í sì sọmọ Ìlaró, àlejò lọ́jẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n ọlá àtòkìkí tó ní ó ju ti ọmọ bíbí ìlú Ìlaró gan lọ. Ìgbà táwọn aráàlú Ìlaró wá rí wípé ọ̀gbẹ́ni yìí tọrọ ẹ̀ ò jẹ́ bọ́ síyàn lọ́wọ́. Láti wá ṣe tí bá ṣe mọ́ bólówó gbé nìyí náà ní tí ò ní yàtọ̀ lára wa. Inú rẹ̀ ń bí àwọn aráàlú. Wọn ò mọ bí wọ́n ṣe lè lé kúrò nínú ìlú pé kó fìlú àwọn ẹlẹ̀. Àwọn ará Ìlaró wọ́n bá dirè kí sí mọ́. Wọ́n bá ránṣẹ́ sí pé ọba ń pè lọ́yọ̀ọ́ o. Ó wò pé ọba ń pè ń lọ́yọ̀ọ́ kẹ̀. Òun ọ̀gbàyàwó ọba, òun ọ̀gbá ti joyè, òun ò sì dáràn kankan rí. Kí ni kábíyèsí ó wá pè òun sí lọ́yọ̀ọ́? Òun ti mọ̀ wípé rìkísí òun ni wọ́n ń ṣe. Ó mọ̀ pé wọ́n ń dìtẹ̀ òun ni. Ó mọ̀ pé wọ́n ń gbìyànjú láti yẹjú òun ni. Ó mọ̀ wípé wọ́n ń gbìyànjú láti fa àkóbá fún òun. Nígbà tóun ò ṣe nǹkan àjàngbọ̀n, bó lọ bá ṣe lè pè òun lọ́yọ̀ọ́? Bẹ́ẹ̀ náà ló ń gbajúmọ̀ tó ni. Ìgbà náà ló wí fáwọn ará Ìlaró àti olú Ìlaró àtàwọn ìjòyè rẹ̀ pé bá a bá fẹ́ rẹ́ni jẹ ni ká wí. Èwo ni tó bá ń pè ọ́ lọ́yọ̀ọ́? Bá a bá fẹ́ rẹ́ni jẹ ni ká wí. Èwo tó ni tó bá ń pè ọ́ lọ́yọ̀ọ́? Bẹ́ẹ̀ bá gba nǹkan lọ́wọ́ òun, ẹ kúkú sọ̀sán ní sakata pàrátàgbà síntọ́. Ẹ má wulẹ̀ lo ẹ̀dà ọ̀rọ̀ láti fi Aláàfin Ọ̀yọ́ dẹ́rù bá òun. Àwọn wo là ń pa òwe yìí fún? Àmọ́ pa fún ẹni tó fẹ́ rẹ́ni jẹ pẹ̀lú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn tí ó mọ̀ wípé a mọ̀ wípé ìrẹ́jẹ ni ẹni tó fẹ́ lo ọgbọ́n ẹ̀wẹ́ láti gba nǹkan lọ́wọ́ ẹni tí yóò mọ̀ wá dọ́gbọ́n fi nǹkan dẹ́rù bá ni. Ńlá wà pé bá a bá fẹ́ rẹ́ni jẹ ni ká wí. Bẹ́ẹ̀ bá gbà ń bẹ̀, bẹ́ẹ̀ bá jẹ́ ń bẹ̀ ni ẹ sọ. Èwo ni láti máa pàṣámọ̀ ni Yorùbá fi pé bá a bá fẹ́ rẹ́ni jẹ ni ká wí. Èwo ni tí ọba ń pè ọ́ lọ́yọ̀ọ́? Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi. Kò ní jù báyìí lọ fún ti sáà yìí. Ẹ má gbàgbé, ìwọ ń ságun èmi ń ságun, ta ni ó jagun òun lájàyè? Bákan náà ni pé akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sá látìlẹ́yìn fún. Ẹ kún wa lọ́wọ́ ká lè bá a ṣe púpọ̀. Ẹ subscribe sí channel yìí. Ọlọ́run ó ràn gbogbo wa ṣe. Tó bá wù yín, ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, tàbí ó wù yín láti ran àwọn ètò mi lọ́wọ́, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun níhà ọ̀dọ̀ tèmi. Ẹ̀yin ńkọ́? Ẹ̀yin náà gbìyànjú kó má parun níhà ọ̀dọ̀ tiyín náà o. Àjùwà ṣe o.